òṣùpá gbogbo oṣù tó wà láti bẹ̀rẹ̀ ọdún àtàwọn oṣù mẹ́rin tó ní bàbá nù September October November pẹ̀lú December tó parí oṣù ọdún bàbá lókè má jẹ́ kárí ìbànújẹ́ tí ò bá wà láti bẹ̀rẹ̀ ọdún kọ́nà májò bá tó bá dòpin ọdún September October November pẹ̀lú December tó parí oṣù ọdún bàbá lókè má jẹ́ kárí ìbànújẹ́. Ẹ̀yin tèmi kí n Dr. Saheed Òṣùpá Saheed Don P olùfẹ́ máa kọ́kọ́ má tàgbà mọ́lẹ̀ ẹ pàdé mi ní Òmùàrán lọ́nà 30th of December 30 Òmùàrán day mo ń bọ̀ ń bẹ́ẹ̀. Ìyá mi wà mí láwọn ọ̀rọ̀ padà ní ọjà òru. Torí kí láǹkà lọ́mọ, ọ̀ṣun láǹkà lọ́mọ. Àti kí láǹkà lọ́mọ, ọ̀ṣun láǹkà lọ́mọ. Àti kí láǹkà olùkọ́, iye mi láǹkà olùkọ́, kí láǹkà. Ọkọ̀lẹ́ ìmọ̀ ìrìmọ̀, ọkọ̀lẹ́ ìmọ̀ ìrìmọ̀, ọ̀ṣunlọ́kọ̀lẹ́ ìmọ̀ síjúmọ̀, ọkọ̀lẹ́ ìmọ̀ ìrìmọ̀, ọkọ̀lẹ́ ìmọ̀ ìrìmọ̀, ọkọ̀lẹ́ ìmọ̀ ìrìmọ̀, ọ̀ṣunlọ́kọ̀lẹ́ ìmọ̀ síjúmọ̀, ọkọ̀lẹ́ ìmọ̀ ìrìmọ̀, ọkọ̀lẹ́ ìmọ̀ ìrìmọ̀.
pé ọmọ lọ́dún ní. Sọ̀rí ẹgbẹ́ kò lọ, ó dúró, ó dúró lórí ọ̀rọ̀. Ọba alábàríwá yóò